Olódùmarè mo bẹ̀ ọ́ o má jà ṣe ti owó ọ̀rọ̀ mi o gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ OGUN Herbal Ventures gbogbo aládùúrà pàṣẹ ti òníwọ̀ ọ̀rọ̀ yín o àṣẹ ti ohun rere kò ní wọ̀ ọ̀rọ̀ yín o ká bẹ̀rẹ̀ ká mọ̀ lè parí ká ṣe tán ká wá dá àárín kó wá dàrú bí ẹkùn ṣòkòtò láṣẹ Elédùmarè Ọlọ́run amúkú lọ́rọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ OGUN Herbal Ventures nílé lóko ni lódò lẹ́yìn odi. Ẹ wò ó iṣẹ́ kan kékeré ni mo fẹ́ fi hàn yín gbogbo ẹni ó bá lè ṣe mo gbàdúrà láṣẹ Elédùmarè ẹni ọ̀hún máa rẹ́rìn ayọ̀ ìwọ tó o ti kíyèsí pé ẹtì ti fẹ́ máa wọ̀rọ̀ ẹ o kọ́lé kò rí kọ́ parí o bẹ̀rẹ̀ dáadáa nígbà tó bẹ̀rẹ̀ owó wọlé iṣẹ́ rẹ ń lọ kọ́ ṣe débì kan tó bá rí pé ó de páfe nílé kọ́ mọ́ ẹlòmíì á ti máa túwó jọ kó fẹ́ fi rálẹ̀ tó bá kú díẹ̀ kówó yẹn á pé nǹkan á sì ṣẹlẹ̀ kò ní rí ṣe mọ́ ẹlòmíì ti ragi ó ti ra páànù ó ti rèso kalẹ̀ kóun fẹ́ kanlé ẹlòmíì lè ṣí 20 ọdún 30 ọdún ọdún 10 ọdún 5 tí ò rí lè ọ̀hún kàn ẹlòmíì wá kanlé tán tó wá ronú pé òun fẹ́ kó lọ ọbẹ̀ ni tó sì jẹ́ pé kò wá ní sáàyè láti ṣe bẹ́ẹ̀ ṣòro ẹyẹ tó ń fò jáde o ilé ẹyẹ ni mo fẹ́ fi hàn ọ́ ilé ẹyẹ lo nílò o nílò ilé ẹyẹ ìtẹ́ ẹyẹ mo là máa fi ṣiṣẹ́ àṣeyọrí tí mo sọ ẹyẹ èyíkéyìí tí ì bá jẹ́ kódà kó jẹ́ ẹyẹ tó wà nínú ilé tàbí kó jẹ́ ẹyẹ tó wà lóde ó sì lè jẹ́ ẹyẹ tó wà nínú igbó kódà jẹ́ ẹyẹ tó wà nínú aginjù ìtẹ́ ẹyẹ tó bá ti rí káwọn ọ̀rẹ́ ìṣẹ̀ ọ̀rẹ́ kan ọ̀rẹ́ yẹ̀kẹ́ tó fò fèrè fò ẹyẹ yẹn ló sá kò lórí ìtẹ́ ọ̀wá gbọ́ ẹ̀yin lè wà ń bẹ̀ ó lè lẹ́yìn jẹ́tẹ́ tó lẹ́yìn inú ó lè jẹ́tẹ́ tí ò lẹ́yìn nínú ṣùgbọ́n o mọ̀ pa ṣe Elédùmarè nínú tí mo ní ọmọ ṣe mọ̀ pa ṣe Elédùmarè rún tó bá fẹ́ nífẹ̀ẹ́ ẹyẹ tó bá ti rí pé ẹyin wà ń bẹ̀ ìmọ̀ràn mi fún ọ ni pé dúró jẹ́ kó pamọ́ tó bá pamọ́ ọwọ́ kò tẹ̀hún tèkutèku gbogbo ẹyin tó bá wà ń bẹ̀ bí o sì rí tẹ́ tí ò lẹ́yìn inú iṣẹ́ náà ni kó lọ sí fẹ́ ṣe kí ló tó nílò ohun tó nílò láti ṣiṣẹ́ àṣeyọrí o ní ìtẹ́ ẹyẹ tó dá ọ lójú ṣáká pé ìtẹ́ ẹyẹ ni ìtẹ́ eku irú eku èyíkéyìí tí ìbáwù kó jẹ́ ó sá ti jẹ́ ìtẹ́ eku ọ̀gbọ́n mi ìtẹ́ eku ìtẹ́ ẹyẹ àkọ́kọ́ ìkejì ìtẹ́ eku ọwọ́ akó méjèèjì mọ̀ kó bọ̀ tó bá délé mọ̀ gbàgbé mọ̀ kó bọ̀ wálé kó lọ sí wá ṣiṣẹ́ yìí kọ nílò odidi atari kan mo gbàgbé o ìtẹ́ ẹyẹ ìtẹ́ eku àti odidi atari kan ẹlòmíràn abilé ìpín bàbá kó òun àti ẹ̀wá ni Yorùbá ṣe mọ irú ọgbọ́n yìí ẹ̀jẹ̀ akáwọn àgbájọ́hun àná wọ́n wá mọ̀ àwọn àgbájọ́hun àná wá mọ̀ wọ́n sì fìmọ́lẹ̀ dọ́mọ ẹ̀gbọ́n mi mo ní àwọn àgbájọ́hun wá ìmọ̀ wọ́n tó wá fi ìmọ̀ sílẹ̀ de ọmọ Olódùmarè ìmọ̀ràn mi mọ̀ jẹ́ oorun lórí mi o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ìmọ̀ràn yín ò ní irun lórí yín o ìdí tí mo sọ pé ìmọ̀ràn ò gbọ́dọ̀ ró lórí ẹni rèé bàbá rẹ fi nǹkan lẹ̀ fún bàbá rẹ fi nǹkan lẹ̀ fún wọn náà eléyìí tí wọ́n fi ilẹ̀ fún ọ ta ni wọ́n fẹ́ fi ilẹ̀ fún àbọ̀ tí ń fi nàláì ẹlòmíà tó ní very fetish ayé wọn sì ń tì bí fetish yẹn náà bẹ́ẹ̀ láyé wọn ṣe ń tì bí ìgbà téèyàn ń tilẹ̀kùn dákun mo bì ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ nímọ̀ nílé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jogún mọ̀ ìmọ̀ èyíkéyìí tí ìbàjẹ́ tẹ́ ẹ jogún mo bì ọ́ fọwọ́ pàtàkì mú kọ́ wọ́n bá a sókún lọ́la ẹ má jẹ́ mọ̀ ń sọnù nílẹ̀ Yorùbá mọ̀ nímọ̀ ẹ dákun ẹ má jẹ́ mọ̀ gidi ó sọnù nílẹ̀ Yorùbá aburú ní ẹjọ́ mọ̀ ń sọnù díẹ̀díẹ̀
ẹ wò ó, ìtẹ́ ẹyẹ, ìtẹ́ eku, àbí eku akéré títí kó mọ̀ nítẹ̀, èèwọ̀ òrìṣà. Ẹyẹ ò sì ní tòṣì títí kó mọ̀ níbi àwọ̀sùn, èèwọ̀ ni. Atare ò wá ní burú títí o kó mọ̀ nílé ti gbé. Ó ti rí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta hàn: ìtẹ́ ẹyẹ, ìtẹ́ eku, àtòdìdì àtàrí. Ó wá lọ sọ́dọ̀ àwọn lékulẹ́ja, ọlọ́ọ̀fẹ́ ra awọ ìgalà, ọlọ́ọ̀fẹ́ ra awọ ìgalà, wàá ra odidi awọ ìgalà. Tó bá ro odidi awọ ìgalà, ó wá gé sọ́nà mẹ́rìndínlógún. Tó bá ti gé odidi awọ ìgalà yìí sọ́nà mẹ́rìndínlógún, ìyẹn 16, ó fi mẹ́jọ tẹ́lẹ̀, tẹ́ pé wàá fi àyà mẹ́jọ báyìí, wàá dáyà ìdénú apẹ. Ó wàá kó gbogbo àwọn ìtẹ́ méjèèjì yìí àti atare, wàá kó lé. Ó wàá da eléyìí tó kù, mẹ́jọ tó kù, ó dàbò lórí mọ́lẹ̀. Tó bá parí, bá mi jóṣẹ́ yìí. Bó bá ti jóṣẹ́ yìí tán, wọ́n pò lọ́ṣẹ. Ọṣẹ méjì lèmi mọ̀ tán fi ń ṣiṣẹ́ yìí. Yorùbá máa lo ọṣẹ dúdú láti ṣe. Yorùbá sì máa lo ọṣẹ kan tí wọ́n pè ní ọṣẹ mọ́làáfó. Ọṣẹ yẹn báyìí funfun báyìí ni. Tó bá sì tún lágbára, ó lè lo ọṣẹ Ghana láti ṣiṣẹ́ yìí. Ní àwọn ilé ìgbé àwọn bàbá wọ́n ní kó mọ́ lo nǹkan funfun náà, ní kó mọ́ lo, wọ́n ní kó mọ́ lo nǹkan dúdú. Tó ibi ọba adé náà nù. Ṣùgbọ́n ìwé mímọ̀ nǹkan tí mo mọ̀ tán lè lò láti ku ọṣẹ yìí. Ìwọ ku ọṣẹ yìí kó mọ ọṣẹ yìí wẹ̀ níláàrín. Káyé bá wá gbà, ọba ti ń kọ́lé tó ọkọ lápọ̀tì lọ wẹ ọṣẹ inú ẹ̀. Ọba ti ralẹ̀ tó ọ̀rí ṣe, wọ́n lọ wẹ ọṣẹ lórí ẹ̀. Wọ́n wá ní iléeṣẹ́ lọ wá dálẹ̀, iléeṣẹ́ ò wá yọrí, lọ wẹ ọṣẹ ńbẹ̀. Wọ́n ti wá dálẹ̀, iléeṣẹ́ ti wá yọrí, wọ́n bá ti gbẹ́ báyìí, iléeṣẹ́ bá ti dúró báyìí, èrò bá tún ya, tó bá ti báyìí, gbogbo bá tó di wá pé, gbogbo bá tó dàrú mọ́ ọ lórí, ìwọ lọ wẹ ọṣẹ inú ẹ̀ tó bá láǹfààní ẹ̀. Tó bá wá láǹfààní ẹ̀ wẹ ọṣẹ inú ilé rẹ̀ tó wà lọ́wọ́ ìdìbò síbẹ̀. Ìgbò tí jẹ́ ti lédùn rẹ̀, wọ́n rí pé àṣeyọrí ó wọ̀rọ̀ ẹtì, àṣetì, àṣe ètò ló sì kúrò nínú ìṣàkóso. Bí mi ṣe mọ́ ń sọ, dákun olómìnira láti bá a share program yìí, bá mi share social media handles. Dákun ò mú gbàgbé o, mo sọ̀rọ̀ yín láìpẹ́. Dákun gbogbo àwọn tí wọ́n lo fídíò wa láti fi ṣe gbájú ẹ̀, tí wọ́n lo fídíò wa láti lọ́ àwọn èèyàn lọ́wọ́ gbà, dákun ṣọ́ra fún wọn o. Tó o bá ti rí fídíò mi tó jẹ́ tèmi, tó jẹ́ pé wọn ò tí ì fọgbọ́n yí ipò, wàá rí i pé mo pe nọ́mbà mi níbẹ̀, mo sọ àdírẹ́sì iléeṣẹ́ wa. Lọ́pọ̀ ọgbà èmi fúnra mi ti rí lórí social media tí ẹ pé mò ń gbóhùn ara mi, kì í ṣe nọ́mbà mi ló wà níbẹ̀. Mò ń gbóhùn ara mi, mo rọ́wọ́ mi, mo rí ẹsẹ̀ mi, mo rí màtíríàsì tí mo kó jọ tí mo fi ń kọ́ àwọn èèyàn níṣẹ́. Ó sì yà mí lẹ́nu pé àwọn tí wọ́n já láburú ní ayé sì yọ lógò mi kúrò léṣẹ́ ìwọ ìfẹ́ máa bá fẹ́ jọ kúrò ńbẹ̀. Wọ́n yan nọ́mbà léṣẹ́ ìwọ ìfẹ́ máa bá fẹ́ jọ kúrò ńbẹ̀. Kódà mo ti ẹ̀rẹ́ nìkan tó yẹ pé èrè ìbò ló sọ síṣẹ́ tí mo gbé kalẹ̀ nílé Yorùbá. Àwọn ìlú Ọlọ́run ni ṣé orí tí wọ́n kọ́? Iṣẹ́ tá à ń ṣe yìí tí wọ́n kọ́. Ìjọba pé tí wọ́n kọ́ ni pé èèyàn bá dalẹ̀ yóò bálẹ̀ lọ. Ọ̀dàlẹ̀ balẹ̀ kú, ẹni dalẹ̀ abálẹ̀ lọ́rọ̀ tí wọ́n bá ti gbèrè àyàfi tán bá jáwọ́ ló. Ṣùgbọ́n èyí tẹ́jọ́ lólùfẹ́ iléeṣẹ́ rẹ̀ wọ́n fẹ́ máa bá fẹ́ jọ ṣẹ́ dákun. Ẹ má rajà níbi tó ju yín ò ti tó. Èmi ò ní kẹ́nikẹ́ni fàká nọ́mbà ránṣẹ́ fúnṣẹ́ èyíkéyìí kódà bó jẹ́ sẹ́ 20,000 lọ fẹ́ rà. Ó wá jẹ́ personal account number ní wàá fi ránṣẹ́ sí o. Account number iléeṣẹ́ rẹ̀ Yoruba Herbal Ventures ni mo máa fi ránṣẹ́. Ó fẹ́ pè mí sí nọ́mbà yìí 090 65 63 61 84. Ìlú Ọ̀kínì la wà lóṣogbo. Tó bá ti dọ́kínì, tó bá di ọjọ́ ṣàkọ́kọ́ lọ́kínì, ìwọ gbọ́kadà láti bẹ̀rẹ̀ Ọlọ́run lọ sí iléeṣẹ́ rẹ̀ wọ́n fẹ́ máa bá Ventures. Tó bá sì wá ń bọ̀ fúnra, tó bá ti dé jọ́ṣọ̀ Ọ̀kínì àkọ́kọ́ wà á ráwọn Haúsá tó ń tèso ń bẹ̀.
tó bá ti rí àwọn haúsá tó ń tèso wàá ti rọ́nà kan tó kọjá wájú wọn báyìí ọ̀nà eléruku ni wàá ti ní signpost ní iṣẹ́ ìwọ ìfẹ́ bàbá fòjò ìwọ́n mọ̀ tó signpost yìí bọ̀ ilé iṣẹ́ wa lọ bàbá ọjọ́ Monday sọjọ́ Sátidé làwọn fi ń dàlejò lọ ọjọ́ Sunday nìkan là fi ń dàlejò lọ mo gbàdúrà fún Olódùmarè kó mú ẹ ti kúrò lọ́rọ̀ rẹ o káṣeyọrí ó rọ́pò títí dìgbà míì ká fi lè pàdé.